máa mì títì. Radio Lagos ló ń bọ̀. Ilé wí. Radio Lagos ló ń bọ̀ yẹn. Lórí 107.5. Radio Lagos 107.5 FM tiwantiwa mì títì. Ìgbádùn tiyín níṣẹ́ tiwa. Radio Lagos 107.5 FM tiwantiwa aago méjì àbọ̀ lólu ètò Àgànláyé ní ọ̀pọ̀ sọ̀kan ẹ̀ máa bá a bọ̀. Mọ̀ bí oníṣòro ó ti dé wọ́pọ̀gbọ́n Àgànláyé lẹ́tọ̀ àjùmọ̀ṣe wa ní ó ti dòde o Àgànláyé àjùmọ̀ṣe wa ní ojúmọ́ bí ti dé ó ti dòde o Àgànláyé ó ti dòde àjùmọ̀ṣe wa ní ojúmọ́ bí ti dé 107.5 FM ló ti ń wáyé Radio Lagos tí wọ́n ti wá o ẹ̀dìkà ní sí kẹ́kọ̀ọ́ lágbo méjì ọ̀pọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ wẹ́gbẹ́ ìwé ẹ̀ máa tẹ́tí sí kémi pé kí wọ́n gbé kápọ̀wọ́ sọ̀rọ̀ tó tọ́ jùmọ̀ bí oníṣòro àwa ń gbàdùn rẹ̀ máa lọ. wọ́n ti dòde o Àgànláyé ṣe wá ní ojúmọ́ bí ti dé àbáṣe rẹ̀ lọ. wọ́n ti dòde o Àgànláyé ìmọ̀ bí ti dé ṣe wá ní ojúmọ́ bí ti dé. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé káfọ́ sọ́wọ́ olùtọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Bẹ́ẹ̀ ni Àgànláyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí mo ní ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ Radio Lagos 107.5 FM tiwantiwa àdẹ̀kù wẹ́líwẹ́lí òjò báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín níbẹ̀ yẹn àbò ojú ọ̀rọ̀ dọ́dọ̀ yín torí lápò àdọ̀ tí wọ́n ń bì báyìí látàlẹ́ àná lọ́lọ́run ti ń bá wa dẹ̀ tó ti ń bá wa ń bu omi tútù sí torí wàhálà àlámọ̀ pòru yẹn ó ní bó ṣe wá promax ló bá dé so wọ́n á wò pé lè ní o táwọn òṣìṣẹ́ máa wà nílé kó yín má pọ̀ jù kó jẹ́ pé náà ọba náà yẹn náà kò fà mára dúró ó ń ṣe ségesège ní tiẹ̀ sú wa ooru yìí pọ̀ epo náà tún sí ṣáwọn pé gbogbo ọ̀rọ̀ Nàìjíríà lọ́jọ́ kan láìpẹ́ láì jìnnà ó máa lójútùú ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni wọn ò ní sí òkú ẹ̀ kò sí bó ṣe lè wù kó bó ṣe ṣe tó wọn ní definitely ni nǹkan tá a ti gbọ́ ni pé ó di dandan ni there will be light at the end of tunnel pé gbogbo ẹ̀ náà ó máa kọ́ dára fún àtàwa àtẹ̀yìn ni eléyìí ni mo ní ká máa fi kíra wa káàbọ̀ lórí ètò yín ètò wa Àgànláyé ẹ máa ní pé tó jọ́ mẹ́ta gbogbo ẹ̀yin tèmi tí mo ti má lejò wá fún yín bó ti rí náà ni ṣùgbọ́n lẹ́ni nílé agodo pẹ̀lú mi mo ti má lejò kan wá fún yín àwọn kí n tó wá jíṣẹ́ àlejò mi fún yín kí n tẹ́ tó gbóhùn àlejò mi kí o tẹ́ bá sọ̀rọ̀ ṣé kí mi fúnra mi kí n kọ́kọ́ ṣe kí ni kí n sáré kí n kí ìkan lára àwọn èèkàn tó ń fiṣẹ́ lé wa lọ́wọ́ torí Yorùbá bọ̀ wọ́n ní tó nírèsé bá kọ̀ tí kò fi gbámọ́ èyí tí wọ́n ti fi wọ́n ní kò ní parun o dídùn ní ìrántí olódodo Olúgbénga Àbẹ̀fẹ́ Ọ̀kín ọmọ Adébóyè Alhaji Pastor Olúwo láàrin òṣèré nílẹ̀ Nàìjíríà nígbà tó máa jábọ́ ìdílé àwọn Gbénga Adébóyè àti nínú gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àgàgà pàápàá jùlọ àwa Lagos State Freelance Independent Broadcaster tí à ń jẹ́ AMBROAD nísìnyí ọ̀dọ̀ wa ló já sí nígbà náà tó mẹ́ni wa ẹni rí ẹni ìyẹn ní ìyẹn àwọn àgbà pèdèpèdè á fi èdè dámọ́lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú àwọn tó jẹ́ wípé Ọlọ́run wọ́n ní àmọ́ ọgbọ́n táwọn kan tọ́lọ́run ọba mi tó fọ̀hún àwọn eléyìí ni àwọn tí ó fún àwọn kan lọ́gbọ́n táwa náà wá ń bù mu nínú ọgbọ́n lónìí mo fi gbogbo ẹnu sọ wípé kò wọ́pọ̀ nínú sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè orí rédíò tó jáládàáni tí ò mọ̀ àbí tó jẹ́ àwọn ọ̀gá ní o tí ì jẹ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé o àbí bóyá ó bá já sáwọ̀ ló máa lóhùn ọmọ Gbénga Adébóyè kódà àwọn tá àti ìdè gbà òun náà bá wọn nígbà tí wọ́n ṣe ó dẹ̀ wà lára àwọn tó jẹ́ pé wọ́n kọ́ àwọn náà lọ́rọ̀ sọ àbí ṣé Tọ́láyẹmí Àjídé Ayọ̀lá ní ká ni mo fẹ́ sọ ni lára àwọn ọlọ́pọlọ tí Gbénga Adébóyè fúnra rẹ̀ tó bíúdì tó rọ tó
tó rọrùn wọn tó òun di pèdèpèdè nìyẹn bó tiẹ̀ jẹ́ wípé wọn ọ̀kọ́ lábẹ́ ara wọn ọ̀rẹ́ ni wọ́n jẹ́ àmọ́ náà ló jẹ́ kí tálẹ́ǹtì tiwọn náà kó ṣe kí ni kó bọ́ síta wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ ẹnu dùn jiyọ̀ ni àbí Táíwò Akínsọlá mélòó la fẹ́ kà nínú Eyín Adépèlé Jìngbì tí èlé tó sì jẹ́ wípé kò sí kankan nínú wọn tó sọ̀rọ̀ tiẹ̀ láìdá wọn ni tó bá ti rẹ́ni tó bá ní ẹ̀bùn òun máa ń fa ẹ̀bùn lọ lára àwọn ọ̀pọ̀ òní kì í ṣe àwọn tó ń jẹ́ kẹ́bùn kò kú mọ́yàn lára kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́wọn kí gbogbo iṣẹ́ ọwọ́ wọn tí yóò bàjẹ́ látọ̀nù tó ti kú kó má padà bàjẹ́ dídùn ìrántí Olúgbénga Àbẹ̀fẹ́. ṣé èèyàn tó bá dé ẹnìkan máa ní ẹ kí irọ́ o ọ̀gá tèmi Adébóyè torúkọ ọ̀gá mi ṣe bí o tiẹ̀ ṣe ọmọdé rẹ̀ directly indirectly ó wà lára àwọn tó mú mi ọgbọ́n lọ́dọ̀ wọn èèyàn dẹ̀ máa ń fi orí fẹ́ni tó bá jẹ́ orí ni gbogbo ń tà ń ṣe yìí náà o gbogbo nǹkan ló lérè ló lẹ́sàn bóyá èmi bá ṣe ṣeré ní náà ìjọ kan làwọn kan náà ó jókòó báyìí àfi akọ bí ò tiẹ̀ tí ì wùwà tó máa sọ lẹ́yìn tiwa náà. alábẹ́fẹ́ gbèrèdè ọmọ bá yípa sọ̀rọ̀ ọkọ wọn àmúlẹ́kọ̀ọ́lẹ̀ ìjọba ló sún síwájú ẹ̀bùn bàbá mi ṣàlàyé. ǹjẹ́ fo bí ojú dá mo tún gbé titun lé o ìlú London ni mo wà lónìí ìyá Adébóyè Àbẹ̀fẹ́ tí mo ti ń rántí tú bàbá àta oṣù kẹwàá nìyí nínú mílẹ́níọ̀mù titun idán bàbá idán ni mí nínú károjọ́ tó mọ́gbọ́n wá wẹ́rẹ́wẹ́ ìmínú ṣòǹbẹ̀ bí ọjọ́ kan tàrí ọkọ ìyàwó ẹ̀. Àbẹ̀fẹ́ nìyẹn Àbẹ̀fẹ́ lọ́hùn-ún tó bá ti jógo àtagbára Ọlọ́run ló gbé mi débi mo wà lónìí tí kì í ṣe tó oògùn tàbí tayé ajẹ́ kó parí ń wọ́n mọ̀ wà bí ẹ̀wà lọ́nìí kíkéré omi ata àwọn àṣekà lágbára tí wọ́n ń gbé pọ́n fi bọ́jú ni àkàmú. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o. Àjọyọ̀ rẹ̀ látọdún 2017 ṣùgbọ́n àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. Lílá ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà. Àmọ́ omi lèmi fẹ́ mu. Royal water 75cl 50cl àti 30cl. Royal ayò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wí àwọn akẹgbẹ́ ẹ̀. Ó ní góòmù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa. Láti jẹ́ alágbàtà Rio Pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Real pop, lollipop. 24 conference mount retreat àkòrí ìjọba ọlọ́run bí ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ orin ẹ̀mí ìgbàlà àti ìyanu lọ́lọ́kanjọ̀kan ti máa ṣẹlẹ̀ òjò àdúrà yóò máa rọ̀ bẹ̀rẹ̀ láti Wednesday April 24 títí di Friday April 26 láago 10 alẹ́ wọ́n pàdé Jésù àtàwọn ikọ̀ ọlọ́run wọ̀nyí bàbá aládùúrà Ayọ̀ Àlàó Superior Evangelist Mike Olúọláníyì JP General Mother Abigail Honest Church Worldwide tó wà ní orí òkè orí ọ̀fẹ́ odò olóṣù ayédèrè local government area Kuta Ọ̀ṣun State. Olùgbàlejò His Grace General Superintendent Prophet N. Olúwọlé Azan bàbá aládùúrà yóò jogún ìjọba ọlọ́run. ohun tó bá mọ̀ ọ́n ṣe lọ́wọ́ múra sí i. tíjọ́ tayọ̀ tó ń ti dùnnú láwùjọ bá ITUBA sílẹ̀ ìjẹ́jà yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ Saturday May 4 2024 níbi ayẹyẹ ìṣílẹ̀ wọn nínú Richland Garden Sápátì bus stop Ìbẹ̀jùlẹ́kì láti aago 11 òwúrọ̀ ọba alẹ́dùà ọba Dr. Àrẹ̀mú Adédọ̀tún gbá àwọn orí adé ń Bẹ̀jùlẹ́kì tẹ́yẹ́ alága ọjọ́ náà ni retired DIG Adeleke Adéyínká Alhaji Sefiala Adékúnlé Baboko JJC lólórí ọjọ́ náà Chief Muyiwa Adégòkè Mr. Londona ni ó máa darí ètò ITU Basir Ahab Abiodun Taiwo ẹ̀yin lọ́ọ́ máa rí ibi dólókè Làdó ọmọ asùnbọ̀rọ̀ níbi owó ń so ọmọ afẹja sórí ẹja yẹnja ọmọ ẹ̀sìn tó ń sowó ẹni tó bá ń so lẹ́kùlé bàbẹ́ ẹ pé kó wá wí ọmọ ló ń so lẹ́kùlé Basir ọmọ Táíwò ẹ kú oríire o bàbá gbogbo Afẹ́nifẹ́re pátá la pè o yèyé tẹ. alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu pásíkà alága jùmọ̀ bí omi ṣoore. fún alága 4247984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu pásíkà alága jùmọ̀ bí omi ṣoore. wà ní kálẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan wípé kẹ́ ẹ̀ má rìn jìnnà o àlejò mi ọdún ni kò kí ń ṣe kò ń dáṣẹ́ ara tiẹ̀ ṣe ni òṣìṣẹ́ nìyẹn ẹni tí mo gbé wá lónìí. ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wá Adékọlá Lékan lórúkọ mi akíkanjú ọmọ ni mi ti ṣe bí akọni ọmọ onípọ̀nrín padà àti Ifẹ̀ náà igi ẹlẹ́ka púpọ̀ ònàmẹ́ ká mo ní àwọn ọ̀gá tó pọ̀ Ṣeun Adébóyè ọ̀gá ìlújára tó lè jẹ́ pé òun náà ló dàbí ẹ̀rọ fi ń pè mí Mr Digital
òun náà ni. wọ́n pè ní youth àwọn èèyàn máa ń rò bóyá ọmọdé ni kódà ẹni tí wọ́n bá ṣe lè lásìkò productive years èèyàn wọ́n ń ṣe àwọn tó máa ń gbé nǹkan sí orí fọ́nrán tó máa ń pè. kápẹ́ sórí lórí ayélujára òun náà là ń ṣe. sọ fún yín lára ìrírí tí ẹ máa ń rò bóyá pé tá a bá ti wá láàlọ́ léèwé tá a bá níbi iṣẹ́ aládàáni kan ìwọ gan fúnra rẹ̀ tẹ́lẹ̀. kí ni kan pé ajá ìsẹ̀yìn òun ló mọ ehoro ìsẹ̀yìn lé so ibi tá a ti ní ìṣòro jù láyé ìsinyìí ni wípé ohun gbogbo dẹ̀ ní àkókò àti ìgbà wà fún nítorí pé bàtí mi parí iléèwé mo kàn wò ó wípé ok o ó ní máa tún láwọn exam kan tó fẹ́ ká ṣe bóyá ìyá lò ṣùgbọ́n kí n sùn mọ́ bá ìyá wa lò àná wípé ẹjẹ́ àwọn náà tún tẹ̀síwájú ojú ọ̀run báyìí ó tó ẹyẹ fò láì fi kọ́kọ́rọ́ tó lè ṣí ojú ọ̀nà ohun gbogbo náà ní ẹ̀kọ́ tí wọ́n fọ́ kalẹ̀ kó ronú wípé orílẹ̀-èdè nàìjíríà pọ́n bá wọn gbẹ̀yìn káńtà yẹn àwọn kan máa sọ fún wọn wípé ẹgbẹ́ báyìí nǹkan tá a bá mọ̀ ọ́n ṣe ẹ̀kọ́ ṣe kókò bá fẹ́ nílé ayé wàá mọ̀yàn wàá pé wọ́n ń ṣe èmi náà fẹ́ ṣe ẹ jẹ́ ká kọ́ lákọ̀ọ́. Gbẹ̀ngà Adébóyè the mix Gbẹ̀ngà Adébóyè special ńgbà yẹn náà ni. pé bí mo ṣe wà èmi tó yẹ pé mẹ́sìn ni mo rí ìdí ní mo máa mú un ṣe kí n tó ṣe tẹ́ ẹ bá rí nínú ọlọ́ọ̀dẹ mi o ṣùgbọ́n kò wá. ẹ tó wá sórí ètò òkè wá. mo ti pẹtíṣà wà tẹ́ ẹ bá ti pẹtíṣà wà ní mọ̀ sí nípa bó ṣe ń ṣe díjítà pé jẹ́ ká àwọn èèyàn kẹ́ wá máa lọ lé yín torí kí ló ṣe. ó pọ̀ jàǹtìrẹrẹ 1556 àbí kẹ́ ẹ fọ́lọ̀ mi ẹ bá lọ síbẹ̀ ẹ rí wa káàkiri. kẹ́ ẹ tó wá máa lọ mo fẹ́ kẹ́ ẹ. àǹfààní láti máa gbọ́ mi àbí láti máa wò mí pé àwọn nǹkan tó lè máa kó ìrẹ̀wẹ̀sì bá wọn bá àmì rí ọ ṣùgbọ́n ojú kan wò ó tó láwọn rí. CDC Kérúbù and Seraphim Church olùwàgbọ́ pé gbogbo ènìyàn síbi Holy Mary Mountain 2020 ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin sí oṣù orí ẹ̀mí bíi prophetess Queen Mutunrayo Àbàkẹ́ máa kọrin dàlúbọlẹ̀ lọ́jọ́ náà ẹni tí Dr. Prince OS Agboola JP gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àdúrà 06-760-7506. rárá o ẹyọ kan ló máa. ní mú jà sí ojú ọ̀nà lílalíla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi ni sweet real pop ó ṣe é láfọmọdé ó ṣe é láfàgbàlagbà òun gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water. ẹ̀rọ sí mosquetrin ọ̀gá ni wọ́n jẹ́ èyí kẹ́ ẹ̀rọ sí mosquetrin ṣe gbára lé. ẹ̀rọ símọ́ petri sí gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. ẹ̀rọ símọ́ petri service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ gbà ní Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704424. bẹ́ẹ̀ ni ó ọlọ́run ayọ̀ àgàdọ́lọ́mọ ogun ọ̀tọ́ pípẹ́ a máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. lọ́jọ́ ìyàgò mẹ́rin òwúrọ̀ ní ìṣòro yóò máa wáyé ní Street of Mercy 8 Bankole Street Ìdí-Òro Mushin Lagos. àwọn ìránṣẹ́ ọlọ́run bíi Pastor Daniel ọba bíi ọlọ́run ẹ̀sìn adérántí Prophet Gabriel ọlọ́mọlá Pastor Damo 09393 wá gbẹ ìyáǹdè ìtúsílẹ̀ àti. lẹ́tọ̀ pẹ̀lú jùmọ̀ bíi omiṣore mo ní kí n sáré bá wa Honourable Ṣọ́láńkẹ́ Hamzat NPC gbìjùlọ táwọn èèyàn máa ń gbọ́ tó ṣe kinní kan. ètò ibi tí wọ́n ti máa ń sọ Yorùbá dáadáa ètò ibi tí Olújìmí ó ṣẹlẹ̀ fẹ́ gbé fún ṣùgbọ́n wọ́n láwọn tí wọ́n jọ máa ṣe okó pele nípele wọn ní fáwọn eléré orí ìtàgé ó ṣẹlẹ̀ gẹ́jọ́ yẹn olùṣà.ng.com oríṣiríṣi kátígórì tẹ́ bá ti débi tọ̀dọ̀ àwọn sọ̀rọ̀ sí. àní o torí wípé wọ́n ní nǹkan táwọn èèyàn bẹ́ẹ̀ náà ní kẹ́ ṣe máa wá lọ ìwọ tó bá wá ń fún àwọn ẹ̀ fún raffle draw kò sí ń tẹ̀lé tó o bá ti jẹ òun ni wọ́n máa gbé fún ẹ 482831 07482831. ní ẹ̀ líle ráyè láti pè wọlé mọ́ ìlàsàmájà lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n ń ṣe sweet real pop sweet ní mango flavour àwọn bákan náà ni wọ́n ń ṣe omi royal park cl fún ẹ̀yin tẹ́ fẹ́ di alágbàtà ní ìlàsàmájà lẹ́kọ̀ọ́ real pop go méjì àbọ̀ lórí ètò yín ètò wa àgànlá pẹ̀lú Jùmọ̀bí.